مجيري بصلاتي على السراج المنير إنني خائف تعيب عزين أن يصلى بحر نار سعير. ọ̀nà ń máa dára lára ẹ̀yin méjèèjì ìwọ ò ní rí tiẹ̀ lò ọmọ lọ́wọ́ àwọn tí ń lò ní. kì í ṣe pé ọmọ kéwù àwọn ọlọ́run parẹ́ máa la ni máa lọ́ọ́ wòran àwọn tí mo tán náà tí wọ́n. èmi ní ń tàn án irú àwọn ènìyàn wà mọ̀rọ̀ sọ wa ní àbátan kọ́kọ́ pè ní kò mọ̀rọ̀ sọ wọn ò sì bọ̀rọ̀ lọ́wọ́ ládùúgbò yìí. ojú kan tó ọmọ wa òun náà lọ wà. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ wo kí lọ ọlọ́run ara wa náà lẹ́yìn tí rọ́lọ́run ẹ̀ lè rí ọlọ́run ò ṣe é rí kò ṣe é rí bàbá Ajákàndé ọlọ́run ò ṣe é rí ẹnu tẹ́lẹ̀ ọ̀sẹ̀ náà ní pé kò ṣe dáadáa bàbá wa bìlà tó Ajákàndé ilẹ̀ yìí jẹun. àfa àwa síngì ni bàbá tó bí wọn ọ̀rẹ́ bàbá mi ni bàbá yẹn dá gbogbo dáadáa tí bàbá òun ṣe ọlọ́run wá yọ lára àwọn àfa síngì ni àtàwọn yòókù rẹ̀ nítorí ọba ṣe lọ máa rí ọ̀jẹ̀. bàbá Ajákàndé bẹ́ẹ̀ bá tún lo òkùtẹ́ tó wà yìí tán omi tẹ̀ ń bá tún wá bàbá ti ṣiṣẹ́ ìkàlẹ̀ ẹ̀yẹ sá máa pe ọlọ́run máa fi lé yín lọ́wọ́ ẹ̀. àmín. olúwa ṣe ọlọ́run. àmín. bàbá yín ṣe dáadáa Lagos State yìí pọ̀. gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ nípò inú mi dùn tẹ̀ ń bẹ ní bẹ́ẹ̀ bá lo kò yí dáadáa àwọn ọmọ yín ò jẹ́. àìbírù yẹ kúkọ́ wọlé ọ̀pọ̀dúnmẹ́ tẹ̀sán ìbò. bàbá Ajákàndé ìtẹ̀dá bá máa ṣe kọ́ máa ṣe èso mo mọ ọkọ yín o àmọ́ bàbá Ajákàndé náà ni ẹ̀jẹ̀ bàbá Ajákàndé náà ni ìtọ̀ àwọn oògùn bàbá Ajákàndé náà lójoojú yìí. àìbírù yẹ kúkọ́. gbogbo ẹ̀yin tẹ́ ẹ di ipò mú láyé lónìí báwọn àwọn ọmọ ṣẹ́ yín tí wọ́n bá bẹnẹfíìtì lára yín ẹ lè pàdé Ọlọ́run dáadáa. àìbírù yẹ kúkọ́ wọlé ọ̀pọ̀dúnmẹ́ tẹ̀sán ìbò. àwọn tó gba òmìnira orílẹ̀-èdè Nàìjíríà oore ni wọ́n ṣe wá ẹnu ọkọ̀ tí wọ́n sọ wá ní ọ̀dà. àwọn tó gbọ́ òmìnira tó gba gínígan òmìnira lágbà fún Nàìjíríà wọ́n ti ṣe wá lórí gan Ọlọ́run bá a kẹ́ wọn ẹnu ọkọ̀ ni wọ́n ṣe mistake lára ọkọ̀ ẹnu ìyàtọ̀ lọ gbé ìyẹn ọkọ̀ wa ìyá náà tán lára wa lòní. àìbírù yẹ kúkọ́ wọlé ọ̀pọ̀dúnmẹ́ tẹ̀sán ìbò. Amẹ́ríkà báwo tí wọ́n ní Amẹ́ríkà bí wọ́n bá sì jí tí wọ́n bá nà á ní God bless America. Canada sọ tiwọn ní Canada Spain sọ tiwọn ní Spain wọ́n ká fáwọn àgbọ̀mọ̀ wọlé Al-Adabi àyìnbó rẹ́dọ̀ Al-Adabi wàá jòkó láyé mi mo fi tábìlì àdábì bẹ̀ ọ́ lọ́jọ́ èmi mo fún ọ jòkó mẹ́. àìbírù yẹ kúkọ́ wọlé ọ̀pọ̀dúnmẹ́ tẹ̀sán ìbò. bàbá Ajákàndé ló jókòó tì í. ẹ̀yin jọ̀rọ̀ mi ọ̀pọ̀ àtọ́ mọ̀rọ̀ sọ dáadáa ni wọ́n ti ń dé yìí. àáfà àwọn tó pè wá fọkànbalẹ̀ ò ní nájà àbànújẹ́. àmín. tọ́ba di ọdún mi tọ́ba bẹ́ẹ̀ ṣe ọ wà sọ fáwọn tọ́lọ́ba ní orí pèpè aago 2 làfóòsì wá ṣe o àmọ̀rètí ìdúgbò sì wínú. àwọn náà gbogbo wọn náà ń gbọ́. ẹ máa bọ̀ ẹ̀yin ni ó sì wá ọlọ́run jọ dáa fún yín. àmín.
ẹ̀mí yóò sì gun ẹni ráre ọlọ́ àwọn tó bí àwọn làrí ọlọ́run tó wọ́n jòkó yìí. Amina. ẹ̀rọ jòkó lẹ̀ ọba dojú mẹ́wàá fi sago méjì ẹ̀rí kíní lè ti ń bọ̀ orílẹ̀ Òṣòdì ibẹ̀ ó kú débi pé àwọn ti fi tiwọn sí pé aago méjì aago kan wọ́n bẹ̀rẹ̀ wá sí ó ti wá kú kalẹ̀ à ń débẹ̀ wọn ọ̀dí arúgbó islam gangan tó yẹ mí kájú bíbá yìí à ń kájú bíbá yìí pé àfa yìí ẹ má jẹ́ ń sẹ̀wọ̀n bíbá yìí ẹni wọ́n bá ń pè yìí wọ́n ti ń pè wá yìí àfi kó mú tẹ̀sùbá torí pé kì í dalẹ̀ ẹ̀wọ̀n ìjọsìn ti ń jáde mọ̀dá tó wó lẹ̀ máa gbowó ẹ tó lọ wá sí àwọn kan bú wa gbogbo àwọn tó bú mi hùn tí wọ́n ń gbowó nísìnyí hùn ó ní bí wàá kì í àmọ́ ẹ sí àgbákò ìlú pẹ̀lú. Al-birru yabqa walau qad mata sahibuhu. bàbá jákàndé ọ̀dọ́ yín orin wọn yín ló bá wí o. Al-birru yabqa. oore tí bàbá yín ṣe jákàndé oore tó ṣe ló reflect lára tí. Al-birru yabqa walau qad mata sahibuhu. bàbá jákàndé tòní tàná ti lọ àmọ́ oore tí tàná ṣe lẹ́yìn jẹun. kéèyàn sóore bó ti wù kọ́ pé tó kọ́ra kẹ́ni ó sóore ti kú oore yẹn ò lè mú ò lè bẹ́rì ẹ̀ àìlè bẹ́rì ẹ̀ lẹ́yìn fẹ́ gbàgbé ayé mi. Al-birru yabqa walau qad mata sahibuhu. Yujza bi kulla yawmin wa huwa fil qabri. a máa sẹ́ àbáwá sí ìgbìyànjú agbẹ̀rẹ̀mọ́kànlá a máa sẹ́ lẹ́sàn-án ni ojoojúmọ́ ní ọmọ àgbà. Wa huwa fil qabri. òun sì ní bẹ́ẹ̀ nù sàárẹ̀ yìí bàbá jákàndé àbùlàtì fún bẹ́ẹ̀ nù sàárẹ̀ yìí sì ọmọ ní gbẹ̀sẹ̀ láyé. Ahsin ilan nasi. gbogbo yóò tó lè jẹ́ ọ̀gá lọ́ba jẹ́ pamsẹ́kì lọ́ba jẹ́ òun yóò wo lè jẹ́ ọmọ máa fi ṣe rere. Ahsin ilan nasi. má ṣe lára sáwọn èèyàn. La lil madhi was salafi. wọ́n bá wá ń sọ orin náà má lè ti pé ẹ ṣe mà your excellency our excellency his excellency ẹ ṣe má lè ti o ṣe ojú ta fún so dúpẹ́ etí ta ni ọmọ function so dúpẹ́ ẹsẹ̀ ta ni ọmọ function so dúpẹ́ níjọ́ lóhùn kó gbogbo ẹ̀ tí ń sọ́pọ̀ mọ́ra wọn nínú gbòdúwọ́ wà where are you by then. Ahsin ilan nasi la lil madhi was salafi. gbogbo yóò tẹ́ ẹ lè jẹ́ bẹ́ẹ̀ ni kan bá ti mọ pọ́nkálẹ́ lára rẹ̀ báyìí ọlọ́run ò sóore fún un. afáàrí lọ gbogbo yóò tẹ́ ẹ lè jẹ́ láyé jókòó lẹ̀ dáadáa jókòó àlùbáríkà rẹ̀ ó pọ̀. gbogbo ẹni tẹ́ bá gbọ́ wá sí ntọ́lọ́n bá ní ẹ jẹ́ láyé ẹ jẹ́ àwọn èèyàn benefit lára yín ẹ jẹ́ wọn jẹ́ èèyàn lára yín. ẹ̀ ń sọ fún ọba àjàfó lánàá tá à ń bẹ lọ́dọ̀ ẹ̀ oníbẹ̀ẹ̀kùn ọlọ́ba tí ọba jẹ́ káwọn olóyè rẹ̀ ọmọ gbádùn tóun nìkan kà ń dé owó mọ́lẹ̀ yóò jẹ eré ibú ìyanu sàárè tó tọ́jú ọgbà wájú ọlọ́. bẹ́ẹ̀ bá ti ń rí réèkì ẹ máa fáwọn àjòyè bẹ́ẹ̀ náà lẹ́yìn ọ̀gá tẹ̀ ń bẹ lọ́fíìsì bẹ́ẹ̀ bá ti ń rí fìáké sá àdírẹ́bà yín omi ìbímọ jù yín lọ́nu dírẹ́bà ọmọ dírẹ́bà mi mẹ́sàn-án ni ọ̀gá rẹ̀ tí wà mí ló bí mẹ́ta yóò sì jòkó nu mọ́tò ni obìnrin lọ̀gá wá ó sì lè gẹ́gẹ́ bí aago mọ́kànlá alẹ́kọ̀ọ́ tó kù lọ́dún obìnrin tó wá òun náà sì bímọ àwọn máa ń retí ẹ̀ lé yóò sì jòkó kanu ọkọ̀ yóò sùn lọ́nbẹ̀ ọ̀gá náà ni ó kan gíláàsì tó bá dé wá gbé yóò sọ ní ẹ̀ka sọ yóò àsí náà kí ló rí lára rẹ̀ sọ́ra lẹ̀ lára rẹ̀ sọ́ra búlọ́ọ̀kù lára rẹ̀ sọ́ra granite lára rẹ̀ kí ni tó rí lára rẹ̀ bí ọba ti rí gbogbo ta kà á lẹ̀ yìí kóun ló gbé ọlọ́run lára ọ̀gá mi mo ti rí ọ̀gá ọ̀wáyé rẹ̀. Ahsin ilan nasi la lil madhi was salafi. àwọn àfa àwọn aráyé wa wọ́n kọ́ wa ń kéwú títí oúnjẹ àárò sì tó ń jẹ yóò sì di ìrọ̀lẹ́
wọ́n fẹ́ kárí bá wọn ti rí àwọn àfáà ni wọ́n fún ìwájú ọlọ́run àfi lórí gbọ́ àfáà tó bá pa àgàmì nígbà ọmọ tí èlé kù àwọn àfáà fún ìwájú ọlọ́run wọ́n kọ́ wa gbogbo tí wọ́n mọ̀ wọ́n fẹ́ lè sọ pé ká yanu káwọn kó sí báyìí kò bọ́ síbò àfi kí wọ́n kọ́ wa. لولا المعلم لولا المعلم كان الناس كلهم. bí ẹ bá sọ̀rọ̀ àwọn àfáà gbogbo èèyàn pátáláyé àtọkùnrin àtobìnrin. مثل البراهيم ما قرأوا وما كتبوا. مثل البراهيم ما قرأوا وما كتبوا. Excellency bí ẹ bá sọ̀rọ̀ àwọn muallim bí ẹ bá sọ̀rọ̀ àwọn tíṣà wọn lè ń fìyà jẹ níjọba tá à ń lò lọ́wọ́ yìí àwọn tíṣà aráàlú púpọ̀ àwọn ni wọ́n kọ́ pírẹ́sidẹ̀ntì vice president tíṣà lọ́kọ́ wọn mínísítà tíṣà lọ́kọ́ wọn jákèjì lójú ẹ̀kọ́ yìí tíṣà lọ́kọ́ láyé àwọn tíṣà òun ni wọ́n ń jìyà yìí. لولا المعلم. ọ̀nà wo lẹ́gbẹ̀ẹ́ ìjọba Nàìjíríà. لولا المعلم. bọ́bá ti gbọ́ àdìkì àwọn ọmọdé wọn bá ń dá gbogbo ẹjọ́ àwọn èèbó wọn mọ wọ̀ jẹ́ńdà lọ etí ọba kírun ọlọ́wọ́ ni ẹ̀dá àdọ̀bálẹ̀ pẹ́bàtàn tọ́ba kí ẹ̀ mọ̀láìkà ẹ̀ dísílẹ̀ ẹ̀kọ́ kírun. wọ́n mọ̀ wọn là jẹ́ńdà bọ́bá ti ka àwọn Nàìjíríà tá à ń bọ̀ lọ́wọ́ ni àyẹ̀ lórí ibú ìwọ́n dé ìmọ̀fẹ́ sí mi. لولا المعلم bí ẹ bá sọ̀rọ̀ ọ̀gá. كان الناس كلهم. wọ́n kọ́ wa dídí gbogbo nǹkan ni wọ́n fi mọ̀ wá wọn ò sì fi mọ́ mọ́ wọn. láàbìlà ẹ wo àfa àwa bíi ọgọ́rùn-ún kan wájú òun wà sí àgbáyé bàbá ń ké wáyé bùbá ni ó wà lára rẹ̀ èmi ó dìde dúró láàrin gbogbo àwọn èmi ó dìde dúró ní ìgbé dání bọ́ bá wí kan èmi ò wí àjàmọ́ àwọn náà gbà á lè wá kí wàhùn dagun mẹ́wàá lé ẹ̀ mọ́ tí ń jẹ́ mọ̀ pé ó ti sú wa àwa tá a pọ̀ jí hàn á máa dínkù díẹ̀díẹ̀ àwọn ọmọ akọ́ yẹn kéwòn lọ ní ìwọ́n wá sí àgbáyé gbogbo gọ́tà ẹ̀nu ọ̀nà rẹ̀ wọn là á kẹsẹ̀ bọ̀ tẹ́ mọ̀ gbọ́ kéwòn bàbá ìgbé láàmì yàtọ̀ ìwà nílẹ̀ èké páálí tó páálí àmẹ́mi ọ̀rá yè sá gbogbo ìkíní kan kọ́ sójú bọ́ọ̀lù kìíní tẹ́ ẹ̀jọ̀ àtúntò ọ̀dọ̀ wọ́n máa pè é èmi ọ̀ máa kọ́ èmi máa kọ́ wọ́n tún wá ní kábíyì gbogbo wọn ò wí ibi wọ́n ti afura ní pé àbá Buhari máa afa kúrò ní akpọ̀jù báyìí lọ́mọ ní agamagama ó ti sú dàlùkù wọ́n wà bú ẹ̀rù ó ti sú kálukú ní ìwì ọlọ́run ó ti sú kálukú ní ọ̀nà mọ́tò Allahumma salli kọ́ mọ́jú àsálàtù wọ́n wà sẹ́yìn rẹ̀ Allahumma salli ọbẹ̀ rẹ̀ ní sẹ́wọ́lẹ̀ lọ́mọ sẹ́yìn mẹ́wàá náà wọ́n ṣe bá wọ́n fara balẹ̀ èmi ibẹ̀ náà kí n kírun lẹ́yìn wọn gbogbo nǹkan wà sí àgbáyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni Allah wọn kò dákẹ́ lọ gbàdá fún tó adé fún tó bẹ̀rẹ̀ fàtíà bàbá tó wá ké tẹ́nà tá a jókòó lẹ́yìn tí yẹn ń sàtáyà yóò sì sàtáyà ń lọ́mọ ní àtàyà kìlá sàkíyà kìlá àbá ti ké tiwa tán. nǹkan kan ò dùn máa fà mí láyé tó tayọ kí. bí ẹ bá wá sọ lọ́gà. لولا المعلم. bí ẹ bá sọ la tíṣà. لولا المعلم. bí ẹ bá sọ lẹ́yìn àfáwọn yìí. لولا المعلم. níbo láti máa ha kadara báyìí. aláìjí jákèndé gbogbo ìbò tí ń bẹ lẹ́nu rẹ̀ wá ní oṣù ìbò ní sọ bẹ́ẹ̀ dùn ju Yorùbá lọ bí ẹ bá sọ la tíṣà tó kọ ní primary sọ́ọ́dà mọ̀mọ́. La ilaha illallah. لولا المعلم. ẹ wo tíṣà ọ̀pọ̀ bàtà àjọkọ̀ ń bí tíṣà primary school wa àmọ́mọ́ mo sì lẹ́nìkan wọ́n ń pè ní San Adélọ́dún ń bẹ lọ ni tíṣà rẹ̀ primary tíṣà rẹ̀ ní secondary kò gbàgbé wọn ó sì rán wọn Mọ́kà ọwọ́ arúgbó ara wọn Mọ́kà ń wá ara àgbò ẹran léyà èmi ní ìgbé lọ ní ọ̀wọ̀ ní ìgbé lọ tíṣà àtọ̀wọ̀nu lọ́dọọdún ni o láti lọ ló ti ra àgbò kàǹkà èmi ní wàá gbé lọ bá ní èdè ọ̀wọ̀ láti sọ ẹ̀yìn lẹ́sà Sani Adélọ́dún láti lọ ní wọ́n fọdún bí agbé yẹn bàbá wọn ti wá ní ọba lọ́wọ́ pé wọ́n ló bọ̀ ọba
ní bẹ́ẹ̀ ni dáàbò jíṣẹ́ òun fọ ènìyàn kú ìmẹ́wàá àrùgà ọlọ́jọ́ mi wọ́n gùn ni wọ́n ní kú kí ni. lọ́ọ̀lá ìmọ̀ kẹ́ẹ̀dẹ̀ náà sọ̀kò lè wọ́n. ọ̀gá rẹ̀ tó kọ níṣẹ́ máa lọ bẹ̀ wò bàbá fẹ́ kí wọn náà dalé ọ̀gá rẹ̀ máa lọ yẹ̀ wò àwọn ni wọ́n kọ A B C D E F G H I J K wọ́n kọ ní ìhun tán wọ́n tún wá kọ ní bó ti mọ̀ sópọ̀ mọ́ra wọn lọ́wọ́ di ègbó tí wọ́n sọ yìí I want to see you I want to buy something àwọn wọn kọ wa ǹjẹ́ ara ti wọn mọ́. lọ́ọ̀lá ìmọ̀ ajẹ́tùmọ̀ bí ilé ìlà sọ àwọn àfa. kẹ́ẹ̀dẹ̀ náà sọ̀kò lè wọ́n. gbogbo èèyàn yẹn àbáwá inú rẹ̀ kọ́. ọmọ wa bá kárí ibùkẹ́ wúlò bàbá rẹ̀ lé mi làwọn kọ́kọ́ bí ọlọ́mọsà kẹ́ bàbá náà bàbá ń fẹ́ràn mi gba ẹ̀mí ìdọ́lọ̀ bàbá ní ìwọ ọmọ kọ́kọ́ bí nítorí bẹ́lẹ̀ ọlọ́mọsà kẹ́ bàbá náà. àmín. ilé ìlà sọ láwọn àfa inú ìlọ bá a ti ń lọ ní ayé tí wọ́n mọ̀ pàwọn là ń lọ yìí ṣé wọ́n mọ̀. kẹ́ẹ̀dẹ̀ náà sọ̀kò lè wọ́n. ta ló dé. مثل البهائم oṣù mi yèlò tó ní gbọ̀ ọ̀hún. ما قرأوا وما كتبوا oṣù àwọn olóṣèlú. مثل البهائم oṣù. ما قرأوا وما كتبوا. ló ṣe láwà yìí. Insha Allah. oṣù ni wọ́n ń pẹ́ gbà náà gbogbo wa ẹsẹ̀ mẹ́fà ní 6 feet ṣé oṣù ragadi ilé 6 feet eléyìí náà. inú rẹ̀ ọmọ ọdún. Àmín. àbọ̀ ẹyin náà ni abọ́láńlé ó bọ́láńlé ni. ọlọ́run gbogbo olúwa yìí ẹ̀kan náà wọ́n fọ àwọn alẹ̀ kan àwọn oṣù yìí wàhálà ni ẹ bọ́ sí ẹ bá gbé. oṣù ẹ̀yin ṣàdúrà lọ́wọ́ lóde bọ́ọ̀lù wọn bá mú ọ sọ ma pé sẹ́ńdì owó kan níjẹta èyí ń ti jẹta wọ́n sàn sí àmì torí pé ń ṣàdúrà lọ́wọ́ ni ọ̀rọ̀ pé mo fún yín jẹta ọ̀sẹ̀ lè. يبكي رسول الله ẹ jọ̀wọ́ ẹni sallallahu alaihi wasallam. صلى الله عليه وسلم. àmọ́ kí n má wàá ṣọ́ọ̀tì ráṣọ yín máa bọ̀ àfa rídọ̀ wọ́n ti gba owó lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n invite kí ni ó fún un oṣù ọlọ́run ò ní ráàrin fẹsẹ̀ sí kí ni ó fún wọn. má bí mi tí o fún mi má sọ lákàndé ìwọ gbọ́dọ̀ sọ gbọ́dọ̀ ó ní òun fún jòkó gbóná mo gbọ́dọ̀ kẹ́ sí wáyé pé mo mo ti gbà tèmi wọ́n ti gbé dọ́là tó mọ̀ mú wa ẹ̀mú yìí náà kò sí ìtò mú wá kèsì lédè kí wọ́n ti wá sí lọ bó ti wí wọ̀nyí ó ti parí. ẹlẹ́gbẹ̀rún yìí jàmáà ẹni la ilaha illallah. La ilaha illallah. àpẹẹrẹ ti pé lọrin nínú tiwa ni wọ́n èrò yàn kàn ẹni la ilaha illallah. La ilaha illallah. ẹ̀rọ ìbánidó wa kan dé wọ́n jókòó mbẹ́ wọn. owó ọpẹ ni ẹni wọ́n máa bọ̀. Banji Abdulgani ọmọ Banji Toriola ẹ borí tí ó ṣe fìtì olóyìn náà lọ́wọ́ ṣe tán. Wa alaikum salaam wa rahmatullah. ẹ̀rí wọ́n ti fẹ́ jòkó bẹ́ẹ̀ wọn kára wọn kún wọ́n ti fẹ́ jòkó bẹ́ẹ̀. lórí nínú bákan náà sì jọ nìyí. bákan náà jọ ní mọ́tò máa gbóyìn náà ló mú wa ọlọ́run ọgbà kìí ṣe èyí téèyàn bá wọn fún àwọn ọmọ kí ó lè ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí
ìwà ń gbọ́n tó ń wí ká tètè wí ká mọ́ lọ ní. Yabki Rasulullah. Afáàrí lọ Ànábì bú ẹkún Ànábì sunkún. Li ajli al-ittihadi. Kí ló pa Ànábì lẹ́kún? Ìfọwọ́sowọ́pọ̀ ò sí, ìṣọ̀kan ò sí láàrin àwọn àfa kò sí ṣọ̀kan ibi àti ìjòkó yìí náà ní ìṣọ̀kan wa mọ̀. Àmọ́ ṣé ìwùtájìlá àdábì òun wáyọ̀ yìí kó òun ná ọmọ akéwù tiẹ̀ gbogbo ọmọ akéwù mi bí ẹ bá ti ríra yín ẹ̀dọ́ máa yá. Tí a ti gbàtà bá inú ìdánwò mọ́dá wà sí lónìí bá a fagbà ti lónìí ẹ fẹ́ràn ara yín anywhere any angle any corner tẹ́lẹ̀ ọmọ àdàbí àbá pàdé ara yín ẹ ti dọ́mọ ìyá ẹ fi fẹ́ hàn. Àdàbí yà ó sì ní senior àáfàá làwa ní ìkìlọ̀ àáfàá wa tábìlì àdàbí nù rahimahullah. Ìfọwọ́sowọ́pọ̀ ò sí mọ́ èébú là ń búra wa nísìnyí. Bẹ́ẹ̀ ló bá ti wọnú lẹ́tọ́lọ́ ní orí 1005 tí èèyàn dáta níta ìfìmọ̀ pé àrà ìyá rẹ̀ lójú òkú kọ́tìnì ní ọ̀dọ̀ tí yọ máa wo rakọrakọ yọ wá sálámà ọ̀fẹ́ bẹ́ẹ̀ bùnú èsì ọ̀rọ̀ wa lọ káńtébù kò ló ń kà mọ́. Gbogbo àwọn àgbààgbà àfà ni wọ́n yọ owó wọn tán èébú òsì wá ní ìmọ̀ àbájáde èébú kò ní ìmọ̀ láyé lónìí nígbà Facebook yìí dé. Èébú ò ní ìmọ̀ tọ́ba burú mi nísì ìníkàbọ̀ ọlọ́rin ní pé àwọn tí ọkọ̀ mi ń gbé tí wọ́n ní wọ́n túnra gan wọ́n ti bá tí wọ́n jẹ́ pẹ̀lú èébú kí wọ́n á ń tẹ̀lé. Wa qala li Makkata. Kí ló rí? Wa qala an-nabiyyu li Makkata. Ànábì wa dájú kan Mákà Ànábì fèsì Mákà báyìí. Lawla an ukhrijtu fiki. Ànábì ní wọ Mákà bí ìbá ṣe pé Ọlọ́run ní kí n jáde. Lamakastu fiki. Inú Mákà ní ma gbé ìní kú inú Mákà yìí inú rẹ̀ ní ma gbé àmọ́ Ọlọ́run ní kí n jáde. Faqala Allahu ta'ala ya Muhammadu. Ààrẹ Yorùbá ní Muhammad. Sallallahu alayhi wa sallam. Àwẹ̀ ẹ̀yìn Èkó bọ́lọ̀ bá ń fà wá Ìlọrin ní 100 ìlàdá. Sẹ́ráwọ̀ ẹ̀yìn Èkó ẹni ọba gbà dáadáa bọ́lọ̀ tí ní àgbà ẹ mọ̀ lọ gba bí 5 million èmi ò rí bí ẹ kọjú sí tẹ̀rí tí ó bà àwẹ̀ jẹ́. Ẹlòmíì kan ọmọ kan bẹ̀rù àwẹ̀ bọ́lọ̀ ti ṣe kólé lọ́wọ́ tó ṣe hàrìmọ̀ ẹni lọ́wọ́ ṣe wọ́n fi bọ́ báyìí láàrin yẹn wíwá nílọrin kí yẹn òun náà ti mọ̀ bá ń gbá àwẹ̀ ó ti mọ̀ bá ń gbá àwẹ̀. Now Faqala Allahu ta'ala ya Muhammadu. Ọlọ́run wà nẹ́bì ìwà nẹ́bì. La tabki. Má sunkún mọ́. La tabki. Ànábì má sunkún mọ́. Wa anta hillu bi hadha al-baladi. Wa anta hillu bi hadha al-baladi. Ṣebí ni Mákà yìí ọmọ àlàálì ni ó ń bẹ̀ má sunkún mọ́. Laqad as'adati aqwaman bi-ittihanim. Ẹ̀yin ìlú wa ní mo ṣe tẹ́ torí ìṣọ̀kan tẹ̀ wá wí àwọn ìjọ kan ti ṣe ríire lọ́dọ̀ Ọlọ́run látara ìṣọ̀kan ìjẹ́ kan ṣoṣo ìdíra ẹni mú ìwà lọ́kan ṣoṣo kọ́dà àwọn òṣèlú wa wọn ò lè ṣọ̀kan APC ọ̀tọ̀ PDP ọ̀tọ̀ kí wọ́n sì ṣe mítìnì wọn kí wọ́n ṣe díjọ́ kejì ọ̀tọ̀ Ọlọ́run tó kún ọmọ yẹn náà fílà lọ. Please call me back to the meeting. Meeting ni ewo. Meeting ni bẹ́ẹ̀tì. Ẹ̀sùnmá. Meeting ni bẹ́ẹ̀tì bá wa lórí náà gbogbo meeting ni. Kéwù wọlé. Kàkàmì Yunusa. Kàkàmì Yunusa. Gẹ́gẹ́ bí ìjọ Yunusa, ìṣọ̀kan ni wọ́n ní. Ànábì Yunusa, ìṣọ̀kan làwọn ìjọ rẹ̀ nígbà wọn ọ̀rọ̀ Ànábì Yunusa. Wọ́n wá sọ ọ́ bọ̀. Kharaju manami. Nígbà dáwọ̀ dé, Ànábì Yunusa kọ́kọ́ wo sọ́mà Gẹ́ìmán. Gẹ́ìmán sọ́mà pọ́n. Ìgbọ̀ ya Aswad ó pọ̀ pípọ́n sọ́mà dúdú wọn ọ̀dà Ànábì Yunusa mọ́ àwọn àjọ rẹ̀ sọ́mà dúdú
tùdáhìnù ń ṣèbí nǹkan dé àjọ Yunusa wà wò pé nígbà tá a rà àlẹ́bí Yunusa àlẹ́bí Yunusa wò pé eléyìí ni kí n dúró ìwọ náà wò ní dúró ní táìmù kan àlẹ́bí Yunusa kálẹ̀ ni o ọlọ́ni àwọn ìjọ rẹ̀ wá pera wọn nígbà tá a rà nàbí wa mẹ́yì. خرجوا مع نعمهم. gbogbo wọn wá jáde kú onulé pátá ẹ wò sọ̀kan máa nàámì àtàwọn ẹranko wọn àwọn dábàá wọn wọn wá kó àwọn ẹranko síwájú ẹni ọlọ́kùnrin mẹ́fà ẹni ọlẹ́sìn ẹyọ kan ẹni oní kẹ́tẹ́kẹ́tẹ́ ẹni ọládìyẹ ẹni oléwúrẹ́ wọ́n da gbogbo nǹkan ọ̀sìn wọn síwájú àwọn náà wá tẹ̀lé wọ́n wá mú ọmọ wọ́n gbọmọ lọ́wọ́ ìyá eléyìí wọ́n gbé fún ìyá mi wọ́n gbọmọ lọ́wọ́ tọ̀hún wọ́n gbé fún ìyá eléyìí àwọn ọmọ ń ké wẹ́ àwọn náà wọ́n lọ fèsì ìyá ọlọ́run yẹn pípọ̀ bàtà ànábì wa ẹ̀jẹ̀ lọ pàdé. وباقوا جميعا. ọmọdé sunkún àgbà ń sunkún. في أرض صعيد. wọ́n wá kóra wọn lọ bí àyè kẹ́ tó fẹ́ tó gbára wọn. ẹjọ́ máa wọ lọ́wọ́ sọ́mà ní sèfì ọ̀gá wa láàrin mọ́ yìí bàbá lóun mọ ẹgbẹ́ lọ́wọ́ sí ìwọ́ àwa ni. wàláì gbogbo ẹ̀yin tẹ́ ẹ dèèyàn ẹ ṣàánú àwọn tí ò tí ì dèèyàn ẹ ṣàánú àwọn tí ń bẹ lábẹ́ yín ìwọ́n jẹ́ ọ̀gá ọmọọṣẹ́ rẹ ni wọ́n lé léyìn wọ́n lówó oṣù tí ó ti jẹ́ owó oṣù ọ̀wádìí kankan tó fi ràn lọ́wọ́ ó pèpè ó gbé ọkọ̀ mẹ́sẹ̀jì ọ̀ká ìwọ náà bọ̀ wá sánná ní ọ̀sọ́gbọ́n tó rí la. mo rò pọ́n náà nìyà yín ẹ̀yin aláwẹ̀ ẹ̀sùn máa yín dáadáa tọ́lá àwọn táwọn fi ń rọ́ gbogbo ẹ̀ lọ níbà àwọn èèyàn mọ̀ pàdé nẹ́bí ti kú àwọn alájà náà. فعفى الله باتهامهم. ẹ wá wọ ọlọ́run ẹ̀yin mú sí ọlọ́run wá wò wọ́n pé la ìlà rí ànábì yín mọ́ lẹ́kúkú wá fèsì rí ọlọ́run ní mo sì mójú kúrò fún yín. ẹ wò sọ̀kan ìsọ̀kan òun lẹ́yìn ò ní síríìtì eléyìí kò ní bá síríìtì tọ̀hún ṣe síríìtì tọ̀hún kò ní bá síríìtì tọ̀hún ṣe ìyá ọ̀ máa jẹ yín torí bí tọ́ yẹ kẹ́ ẹ pa wọ́pọ̀ pé ẹ̀já lọ rí àẹ́sẹ̀lẹ̀sì kí gbogbo wọn dà lọ ẹ̀rí ẹ̀kọ́ mọ̀ pé àwọn ọ̀lọ́ a lè lọ bẹ́ẹ̀ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ní kẹ́ ẹ lọ lọ́dọ̀ ayọ́ ní ẹ̀yìn mélòó lẹ wáyé àwa síríìtì mẹ́fà la wáyé ókè síríìtì mẹ́fẹ̀ẹ̀fà mo fún yín ní sólà 10 ẹ̀wọ̀n tí sọ̀kan lọ pè wálé ẹ̀ máa dẹ̀ fún yín ní bọ́ọ̀lù kọ̀ọ̀kan ẹ̀wọ̀n tí sọ̀kan pè wálé àmọ́ gbàtẹ́ ẹ̀ máa ń bára